tí ọkùnrin bá pé bí mo ṣe sọ yìí ó lè dó arúgbó. Bẹ̀tẹ̀ bá ti rí ọkùnrin tó bá ti ń complain. Ẹ̀yin tèmi ṣàlàáfíà ni gẹ́gẹ́ bí èmi Ajia on point by 2 ṣe wà lénìí. Thank you for joining me. Ẹ ṣé gan, mo kí yín púpọ̀ púpọ̀. Alhamdulillahi Rabbil Alamin. Fídíò yìí based on request ni. Mo wá fẹ́ fi òkú kan pa ẹyẹ méjì. Èèyàn kan láì fi àkókò ṣòfò àtọ̀. Ṣé rí topic yìí? Ó yẹ kó jẹ́ bigger, very large topic. 3 hours. Ó yẹ kí n ṣe wà lórí ẹ̀. Bẹ́ẹ̀ máa manage time. Èèyàn kan béèrè lọ́wọ́ mi, ó ní Ajia, nǹkan ọmọkùnrin òun kò rí bá òun jí láàárọ̀. Kò dẹ̀ kí n ṣe pé òun ti dàgbà. Òun ṣẹ̀ṣẹ̀ lé ní 40 years ni. Nǹkan ọmọkùnrin òun kò rí bá òun jí láàárọ̀. Ẹ farabalẹ̀. Ẹ máa understand it. Tó bá jẹ́ pé ẹ ti wà pẹ̀lú mi tipẹ́, ẹ ti máa mọ nǹkan tí mo mean láàrin yìí. Bet ṣé rí topic yìí tí mo fẹ́ ṣe yìí, ẹ tí gbọ́ rí o. Ẹ tí gbọ́ rí, ẹ farabalẹ̀. Nǹkan yìí ó dẹ̀ ń disturb ọkùnrin púpọ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé èèyàn kan fi under comment, ó ní Ajia, kí n sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ ríru àti àrùn ìtọ̀ ṣúgà. Pé ṣó ní permanent cure tó bá jẹ́ pé èèyàn bá rí apps yẹn, ṣé apps yẹn ṣé permanent cure ni? Then kí ló dé tó jẹ́ wípé oògùn tí wọ́n fún wọn ní hospital ó tún fa ìdákọ́lẹ̀ sí? Tẹ́ bá ní kí ló ń jẹ́ ìdákọ́lẹ̀ lédè Gẹ̀ẹ́sì, à ń pè ní erectile dysfunction. Ẹ jẹ́ kí n wá kọ́kọ́ answer aspect ibi oògùn yìí tí wọ́n fún wọn lọ́spítà. Oògùn tí wọ́n fún wọn lọ́spítà, ọ̀nà tó ń gbà ṣiṣẹ́ òun ló fi dàbí ẹni pé ó máa fa ìdákọ́lẹ̀. Tá a bá fẹ́ experience ìdákọ́lẹ̀, gbogbo ẹ̀ base lórí ẹ̀jẹ̀ tá à ń pè ní blood flow. Ibi tí ẹ̀jẹ̀ yẹn tó ń gbà tó fi ń bọ́ sí oríkìíríkìí ara títí tó fi máa débi nǹkan ọmọkùnrin, ibẹ̀ gbọ́dọ̀ wà perfect. Bẹ́ẹ̀ nígbà míì àwọn oògùn yìí ṣíṣe ni nígbà míì ó máa ń weak ibẹ̀ yẹn àbí kí ó máa jẹ́ kí ẹ̀jẹ̀ slow. So oògùn yìí nígbà míì ó ń fa ìdákọ́lẹ̀. Then again àìsàn yìí náà tí yóò bá tètè mójútó ó máa fa serious ìdákọ́lẹ̀. We need more of blood flow láti ṣe ìbálòpọ̀. But ọ̀nà tí oògùn yìí gbà ṣiṣẹ́ nígbà míì ó ti ń jẹ́ kí ó ń fa gbogbo ẹ̀jẹ̀ yẹn sẹ́yìn. Ó dẹ̀ affect gbogbo blood vessel. So mo believe pé ẹ understand àárín yẹn. Tí oògùn tó bá ń lò tó bá wá ṣiṣẹ́ fún ẹ mọ́ àbí ó ń cause any problem, ìgbà míì gan àwọn oògùn míì gan wàhálà ẹ kàn jókòólẹ̀ ẹ kàn gbọ́ ṣàrà níbi àyà yín nítorí pé kí ni ó ṣeé ṣe àwọn oògùn yẹn ṣíṣe ló ń affect arteries. Ó lọ ń jẹ́ kí ẹ̀jẹ̀ dì síbi kan. Ẹ̀jẹ̀ bá dẹ̀ ti ń dì síbi kan ó máa affect àyà, là ń pè ní cardiovascular disease. So ó lè jókòó kó gbọ́ ṣàrà ó dẹ̀ wà lórí medication. Or bóyá o tiẹ̀ mọ̀ nǹkan kò tiẹ̀ ti ṣe é, tó bá ti gbọ́rú signature yẹn tètè padà lọ sí hospital. Tó bá ti wá fún ẹ lóògùn tí oògùn yẹn yí sí ìdákọ́lẹ̀ mọ́ fún ẹ, padà lọ sọ́dọ̀ wọn kó lọ complain. Ó ṣeé ṣe kí wọ́n forí korí papọ̀ kí wọ́n fún ẹ lóògùn mi. Yes, nǹkan ò dìde láàárọ̀. That is, ìwọ ọmọkùnrin ni ẹ́, kára rẹ bá pé, tó bá suffer any sickness, tí gbogbo nutrient ara rẹ tó pé, tí kò sí gbọ́nmi sí ọbẹ̀ òtó, tí o wà too stressful, tí o jẹ sugar jù, tó ní infection, tó ní BP, diabetes, tó ní sickness kankan, tí everything pé pérépéré tó jẹ́ pé ọmọkùnrin ní ẹ̀sán. Nǹkan ọmọkùnrin ẹ ó yẹ kó máa dìde ní ẹ̀ẹ̀márùn, at least ẹ̀ẹ̀márùn within táìmù tó sùn àti táìmù tó jí, that is lálẹ́ sí àárọ̀ ọjọ́ kejì. Ìgbà yẹn ni gbogbo muscle ó máa rí bí relax táwa náà. So àwọn míì máa ń nà fún seconds fúngbà díẹ̀, àwọn míì máa ń nà tó even 1 minute, àwọn míì dẹ̀ máa ń nà ju ẹ̀ẹ̀márùn lọ. Ó depend bó bá ṣe lágbára sí, àbí àwọn apps alálùbáríkà tó bá lò ó lè ṣiṣẹ́ yẹn náà nígbà míì. Tí ọkùnrin bá wá jí lóru kó tọ̀, torí pé nǹkan ọmọkùnrin kò rí sign bó tiẹ̀ dìde lóru, because tó bá dìde lóru tó bá tají wàá rí sign. Ó dẹ̀ jí láàárọ̀ gan ò rí sign. Àwọn míì gan tó bá jí láàárọ̀ ó máa salute jí ni. Ó máa salute jí ni tí ìyàwó rẹ̀ ó mọ̀ wò, tí ìyàwó rẹ̀ ó mọ̀ dùn. Àmọ́ òun kò rí gbogbo sign yìí. Ó ń tọ́ka sí fún ẹ pé nǹkan kan ṣe ẹ́. There's no two ways about it. Ó ń tọ́ka sí fún ẹ pé nǹkan kan ṣe ẹ́ láàgọ̀ ara. Nǹkan kan ṣe ẹ́. O lè mọ̀ ní prostate enlargement, o lè mọ̀ ní ẹ̀jẹ̀ ríru, o lè mọ̀ ní kinní kan. Àmọ́ ó ń tọ́ka sí pé you are not okay. Number 1 sign pé eku òkè bí eku lára rẹ, òun ni ìdákọ́lẹ̀. Ara ìdákọ́lẹ̀ náà ni kó jí láàárọ̀ kí nǹkan ọmọkùnrin mọ̀ bẹ́ẹ̀ jí. Òun náà ni kó wọ ara ìyàwó ẹ̀ kó kú. Òun náà ni kí ìyàwó ẹ̀ mọ̀ wú ẹ̀ mọ́. Òun náà ni kó dàtọ̀ kí àtọ̀ kó mọ̀ rí àtọ̀ dà. Òun náà ni pé kó mọ̀ ṣe swẹ́swẹ́ kó mọ̀ dàtọwọ́ rẹ̀ lẹ̀. Àwọn obìnrin tó ti ń ginger rẹ tẹ́lẹ̀ nígbà tí tó wà ní Ṣàngó Òde, entice ẹ mọ́, ó fẹ́ ìyàwó sílé, ó ní kó wù ẹ́. Tí ọkùnrin bá pé bí mo ṣe sọ yìí, ó lè dó arúgbó. Bẹ̀tẹ̀ bá ti rí ọkùnrin tó bá ti ń complain, wọ́n máa parọ́ mọ́ financial ló jẹ́ káwọn wà romantic. Rárá, nǹkan kan ti ń ṣẹlẹ̀. Ṣé rí ìgbà míì stress ó lè máa mimic sickness. Tí yẹn bá wà too stressful, ó lè máa mimic sickness. Tó bá dẹ̀ wà too stressful, ó lè máa gé kinní kan kù lára rẹ̀ àbí kó máa increase kinní kan lára rẹ̀. Ó ní kinní kan tá à ń pè ní enzymes. Tó bá wà too stressful, enzyme tí ó yẹ kó wà okay á bẹ̀rẹ̀ sí ní diminish.
enzyme tí ó yẹ kí ó mọ minus tó jẹ́ pé díẹ̀díẹ̀ ló máa ń ṣẹlẹ̀ tí èèyàn bá ti ń age títí á wá tètè bẹ̀rẹ̀ sí ní produce at the end of the day ìwọ everything nípa rẹ̀ á wá ti dàbí àgbàlagbà lórí stress ni. So ẹ need láti nǹkan kò ṣe é bẹ́ẹ̀ ó need láti máa manage stress nǹkan tó lè ṣe stress ó ní kéèyàn máa ṣe wàhálà jù, nǹkan tó lè lead stress ó ní pé kéèyàn máa wà nínú oòrùn jù, a ní kéèyàn máa yá oòrùn ó lè help testosterone. Oòrùn tí ò mú púpọ̀, oòrùn ọwọ́ àárọ̀ yẹn àbí ti ìrọ̀lẹ́ pátápátá bí around 5 kì í ṣe oòrùn yanyanyan. Iṣẹ́ oríṣi kan ló ń ṣe, ó ń jókòó sójú kan for a very long time, ó ń stress ara ènìyàn, òbí ó máa ń dúró jù, and that stress ó dàbí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ mọ báwọn ṣe cope ẹ̀. So òun ló fà á tó jẹ́ pé àwọn ẹlòmíì wọ́n run into erectile dysfunction. Okó mi ò dìde láàárọ̀, ìdákọ́lẹ̀ gidi gan ni, ibẹ̀ láti mọ̀ pé èèyàn ní ìdákọ́lẹ̀. Yes, tí stress bá ti pọ̀jù cortisol level ẹ̀ máa high and àwọn enzymes kan á bẹ̀rẹ̀ sí ní minus àbó á bẹ̀rẹ̀ sí ní pọ̀jù. Ó ní enzyme kan tó jẹ́ wípé òun ló ń produce nǹkan tá à ń pè ní nitric oxide. Ṣé rí nitric oxide bí ọkùnrin ṣe ń nà ó wà majorly involved. So tó bá wá di pé maybe you are too stressful or maybe due to one sickness onto the other, even tó bá lack nutrients yìí, tó bá lack enzymes yìí, ó lè fún ẹ ní sickness, ó lè generate sickness fún ẹ. Ara sickness ó lè máa generate fún ẹ tó máa include, tó last náà ni kó máa include erectile dysfunction fún ìdákọ́lẹ̀. Nítorí pé kíni tí nitric oxide ẹ bá ti suffer, ó ní kíní kan tá à ń pè ní endothelial cells yìí, àwọn olóyìnbó ló ní o, èdè olóyìnbó mi máa sọ ní èdè Yorùbá. Endothelial cells yìí òun ló ń produce lining kan, ló ń form lining kan tá à ń pè ní endothelium cells yìí òun ó wà nínú ni, ó wà ní inner wall, ní nínú ó wá form wall, ó ń protect kíní kan tá à ń pè ní ẹ̀kọ́ mọ̀ sọ̀rọ̀ blood vessel, ó ń protect blood vessel tó ń gbé ẹ̀jẹ̀ káàkiri gbogbo ara. Ó dẹ̀ ti ń ṣe kíni, ó dẹ̀ ti ń protect nǹkan tá à ń pè ní lymphatic vessel tó ń gbé omi nutrient àtàwọn gas tó wúlò sára tó ń gbé káàkiri ara, tó dẹ̀ ti ń ṣe kíni, tó dẹ̀ ti ń yọ dànù as waste. So tó bá ti di pé produce nitric enzyme yẹn ti kú, kò produce nitric acid yìí mọ́, ṣé rí endothelium yìí òun náà kò ní ṣiṣẹ́ dáadáa, kò ní lè gbé àwọn blood vessel tó include capillaries, arteries, veins, etc àti lymphatic vessel, kò ní lè gbé wọn dáadáa, kò ní lè jẹ́ kí wọ́n supply ẹ̀jẹ̀ àtomi káàkiri ara, kò ní lè jẹ́ kó lè extradite toxin bó ṣe tó àti bó ṣe yẹ. Ara máa wá kún pẹ̀lú toxins, at the end of the day ara bá kún pẹ̀lú toxins, kí ló fẹ́ ṣe? Kò ní, ara rẹ̀ ò ní ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ mọ́. Bákan náà another enzymes wà, nítorí pé ó too stressful jù wàá mọ̀ mímíkì arúgbó. And kí ni enzymes yìí tó yẹ yín? Àgbàlagbà ni wọ́n mọ̀ experience díẹ̀, ó mọ̀ gbàgbára lọ́wọ́ àgbàlagbà ni. Phosphodiesterase PDE5. Bí mo ṣe sọ yìí, àwọn sáyẹ́ǹsì wọ́n ti mọ̀ pé yes, ajá orí ẹ̀ wà ń bẹ̀. So ó ti dàgbà bẹ́ẹ̀ nítorí too stressful. Kíní yìí á wá ṣe kíni? Á wá máa dàbí, á wá máa produce bí ẹni pé kíní yóò mọ sọ fún ara pé ara yìí ara àgbàlagbà ni. Bákan náà nǹkan tá à ń jẹ, òun jẹ sugar, ó máa build barrier fún ẹ, ó máa jẹ́ kí kíní enzymes tó jẹ́ pé ó ń bá wa less oxidative stress yẹn, á wá máa increase ní ara rẹ, á máa pa okó rẹ lọ ni. Kò ṣe pé nǹkan ọmọkùnrin nìkan ló máa pa lọ, bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ ibi nǹkan ọmọkùnrin ẹ ó ń fún ẹ ní false signal nìyẹn. So ẹ̀yin títí mi ìyẹn lọ bẹ́ẹ̀, fídíò yìí ń pọ̀, mi dẹ̀ fẹ́ kó pọ̀. Ọ̀dọ̀ mo mọ̀ èmi náà mọ̀ pé tí n bá gbẹ́nulé tí màá fi ṣe recommendation apps ó yẹ kí n lo 3 hours. Wọ́n wá béèrè pé tíyẹn bá rí oògùn apps, àwọn apps alálùbáríkà wà, in fact apps yẹn wà lọ́wọ́ ẹ̀, bẹ́ẹ̀ ṣe ń lò wọ́n ló fà á àti wàhálà ara àti kan tó yẹ kẹ́ ẹ jẹ. Tíyẹn bá ń jẹ sugary things ó ń cause barrier nìyà, ó máa cause barrier. Ṣé rí irú nǹkan àwọn kíní tí mo sọ yẹn, endothelial cells tó bá ń jẹ sugar jù, kíní yẹn ó fọ́ọ̀mù bí white lé lórí, tó bá ń jẹ sugar ó fọ́ọ̀mù bí white lé lórí, kò ní jẹ́ kí àwọn blood vessels yẹn function dáadáa. So wọ́n tún like you have to correct yourself. Bákan náà ó ní nutrients, kíní náà ó máa tí àwọn enzymes yẹn bá ti ń plus or minus jù, ó máa affect àwọn nutrients ara ẹ̀. Kò dẹ̀ yẹ kí àwọn nutrients kan kí wọ́n suffer deficit, kò dẹ̀ yẹ kí àwọn nutrients kan kó tún pọ̀ jù nínú ara bí àwọn sodium, kò yẹ kí magnesium kó suffer deficit, kò yẹ kí calcium náà kó suffer deficit. Potassium tó jẹ́ kó máa eradicate sodium, kò yẹ kó náà kó eradicate pátápátá. Tó bá wà careful, ó ní sickness o, but what you are going through àti kan tó ń jẹ àti kan tó ń ṣe, you meet yourself in the wrong place at the wrong time, ó máa affect gbogbo orú nǹkan tí mo sọ yìí. Okay, ó ti wá affect ẹ nìyẹn, kí la máa wá ṣe sí? Ọ̀pọ̀lọpọ̀ tá a rí pé wọ́n ní BP, wọ́n ní diabetes, a rí pé kíní yẹn ó ń ba gbogbo lining blood vessel yẹn jẹ́, ó ń bàjẹ́. So a tún wá discover pé ọ̀pọ̀lọpọ̀ ń suffer magnesium ni. So tó bá brace up magnesium yẹn, nutrient ni àwọn èròjà tó ń ṣara lóore body system wa, tó bá wà okay ó máa break ẹ̀ fún wa,
into smaller part á dẹ̀ ní function ní gbogbo oríkìíríkìí ara òun la fi ń ṣiṣẹ́ òun náà ló ń support àwọn nerves tí gbogbo ẹ̀ náà tó fi ń ṣiṣẹ́ bá a ṣe ń gbọ́wọ́ bá a ṣe ń ṣẹ́jú bá a ṣe ń ṣe gbogbo ẹ̀ tí gbogbo àwọn kìíní bá ti ń fail ó máa affect nerves náà. So nínú nǹkan tí mo fẹ́ recommend fún yín tó jẹ́ pé ó lè support ẹ̀jẹ̀ ríru ìtọ̀ ṣúgà àìsàn àyà kò sí bá ṣe sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ríru ti ìtọ̀ ṣúgà tá à ní sọ̀rọ̀ nípa àìsàn àyà torí tó bá wọ́ọ̀sì ó máa lọ affect àyà rẹ tá à ń pè ní cardiovascular disease ó lè affect kidney and so on and so forth but tó bá ti express ìdákọ́lẹ̀ bó ṣe sọ pé nǹkan ọmọkùnrin òkè náà láàárọ̀ tètè dìde kó lọ check hospital it may be as a result of a small serious thing. Ó ní kíní kan plant kan ọ̀nà mẹ́ta ni nǹkan mẹ́ta ni màá mention nǹkan mẹ́ta ta ló mọ nǹkan tá à ń pè ní zogele ewé zogele àti yáyá zogele là ń pè lédè haúsá moringa ewé rẹ̀ àti seed ẹ̀ ṣé rí gbogbo àrùn tí mo pè yìí ó dáa fún nítorí pé ó ní nutrient ó wà very rich ní magnesium so kíní yóò bẹ̀ take care ìdákọ́lẹ̀ rẹ̀ ó bẹ̀ take care àwọn nutrient míì tó suffer ó rich ní vitamin E ó lè support heart ó rich nínú magnesium tó lè help decrease the BP because ọ̀pọ̀lọpọ̀ tó ní deficiency magnesium wọ́n suffer BP ó lè suffer magnesium kó lead sí BP kó wá fún ẹ ní serious more symptoms of ìtọ̀ ṣúgà so àwọn tó balance up pẹ̀lú magnesium àti other nutrient a realize pé BP wọn lọ wàá lọ check hospital nǹkan tó ń really ṣe ẹ́ ni ṣé ó suffer nutrient kan okay wọn ò tiẹ̀ wá lè discover nǹkan tí mò ń sọ yìí mo mọ́ ní oúnjẹ rẹ agolo méjì powder yẹn àti agolo tomato seed ẹ̀ lọ́pọ̀ alẹ́ ni wàá mọ mú teaspoon bẹ̀rẹ̀ láti tíntín ìkejì náà tó fẹ́ ní similar nutrient pẹ̀lú ẹ̀ tó jẹ́ pé wọ́n regulate enzymes tí mo sọ pé plus and minus tó jẹ́ pé stress àbí diet yẹn ó ti ń bàjẹ́ díẹ̀díẹ̀ wọ́n regulate hormones yẹn wọ́n help ẹ pẹ̀lú erectile dysfunction wọ́n lower bad cholesterol ìgbà míì bad cholesterol òun ló ní jẹ́ kí BP lọ bad cholesterol kò ní jẹ́ kí BP lọ bad cholesterol ó lè lead sí high sugar ó ba pancreas jọ ó bàjẹ́ insulin ẹ̀ máa suffer so àwọn kíní yìí ó ń ṣiṣẹ́ gbogbo nǹkan tí mo ti kálẹ̀ tó ń suffer látẹ̀yìn ó máa boost metabolism ẹ̀ àti so on and so forth ó máa jẹ́ kí carbohydrate tó jẹ́ tó fẹ́ tètè máa absorb dípò tó máa jẹ́ kí insulin ẹ̀ suffer ó máa bẹ̀rẹ̀ sí ní break àwọn carbohydrate immediately tó bá jẹ́ kò ní jẹ́ kó mọ fọ́ọ̀mù sí sugar ó ní moringa tí mo sọ yẹn bákan náà ó ní èso fúrúùtù ẹ̀ sweet ẹ̀ yes èyí tó wà nú ẹ̀ yẹn ó ní kẹ́ ẹ sọ di powder kẹ́ ẹ máa mú díẹ̀ àwọn kìíní yìí ní kẹ́ ẹ dàpọ̀ o lè wá moringa lọ kó wá moringa tó yẹ kó moringa lórí tó bá sì jẹ́ pé èso fúrúùtù yìí náà lórí tropical almond fẹ́yìn tẹ́ ẹ̀ ní gẹ̀ẹ́tì ẹ̀ ní èso fúrúùtù tàbí èso àgbálùmọ̀ wọ́n ní similar nutrient wọ́n help hormones náà wọ́n stabilize ara wọ́n reduce the stress level wọ́n reduce the bad cholesterol wọ́n support nǹkan tó wúlò fún ara enzymes tí wọ́n regulate ẹ̀ bí mo ṣe sọ wàá bẹ̀rẹ̀ pẹ̀lú díẹ̀díẹ̀ ni tó bá yá wàá wá increase ẹ fi sínú oúnjẹ ìwọ tó bá mọ̀ pé ó ń suffer erectile ìwọ tó bá rí pé o ti ṣe àbò ti ṣe rí àbò onígbàgbọ́ bá ṣe sọ jẹ́ kí n sọ fún ẹ nígbàgbọ́ o torí ẹ̀kọ́ tó sanwó fún ni mò ń sọ fún ẹ àwọn kan tá ń tà fún yẹn táwọn èèyàn sì ń jogún ẹ tí wọ́n ń jorí ọ̀fẹ́ o ni mò ń sọ yìí do you understand bẹ́ẹ̀ tó wá sọ pé ájìyà mi ò tẹ́ mọ́ bí màá ṣe rí o lè pè mí pé ájìyà ẹ bá mi get oògùn báyìí àwọn oògùn pọ̀ eléyìí nǹkan tí mo mọ̀ pé ẹ lè ṣe fúnra yín ni then ó wá ti ní diabetes yẹn ti wá ní ìdí sí egbò treat egbò ní dry treatment wàá treat egbò diabetes wàá wá lọ bá mi wá èpo mango which is very good fún ìtọ̀ ṣúgà èpo mango palaba ọwọ́ méjì wá gálíkì tó tó sí dáadáa wá bá mi wá ẹrù alámọ̀ wàá ṣe bí àgbo wàá mọ mu kọ́ọ̀pù díẹ̀ half cup láàárọ̀ half cup lọ́sàn half cup ní alẹ́ ìwọ tó bá ní diabetes gbogbo oúnjẹ tó ń jẹ máa di diabetes so mọ fi gáàpù kalẹ̀ sí oúnjẹ kó tó jẹ oúnjẹ dáadáa oúnjẹ tíntín nínú kó mọ jẹ wàá wá mọ sí ọbẹ̀ àlàáfíà ọbẹ̀ ẹlẹ́mìí gúngùn ọbẹ̀ gbogbo nìṣe ọbẹ̀ ògùn fún ara rẹ ẹ̀yin tẹ́ bá ní diabetes ìwọ tó ní ìtọ̀ ṣúgà ìwọ tó ní àrùn ẹ̀jẹ̀ ríru ìwọ tó ní tàyà even kidney fún ìwọ tó ní BP balance up magnesium which zogele moringa tí mo sọ yẹn ó dáa ìwọ tó wá ní ìtọ̀ ṣúgà tó jẹ́ pé ó ti ń affect site yẹ ìwọ náà tó ní ẹ̀jẹ̀ ríru ojú ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní pọ́n òórì náà dáadáa you understand yes ṣe rí moringa àti seed ẹ̀ yìí ó perfect fún yín alẹ́ lẹ máa lò alẹ́ tó dà kẹ́ fi relax gbogbo ẹ̀yin tẹ́ ní oògùn BP lọ́wọ́ tẹ́ ní kò ṣiṣẹ́ ẹ má lò lọ́sàn-án alẹ́ táàmù tẹ́ mọ̀ pé máa ráyè relax wọn ní kẹ́ lò ìfẹ́ lọ ìwọ tó ní diabetes tí wùdò fẹ́ lọ mo ní kẹ́ lọ wá èpo igi mango
then kẹ́ fún ní dry treatment, you understand? Ó wàá máa mu àgbo ẹ̀, wàá máa mu àgbo rẹ̀, wàá máa fi àgbo rẹ̀ náà wàá máa fi ba ẹ̀gbẹ̀gbẹ́ wound yẹn, wàá máa fi bà, then wàá wá ampicillin, ó ní wàá máa tú sójú ẹ̀, ó ní wàá máa tú sójú ẹ̀. Ẹ̀kọ́ tẹ̀ sanwó fún, ó ní mò ń fún yín, èpo mango, gálíìkì, iṣu kan àti ẹrù alámọ́, ó ní kó fi ṣe tíì, kó fi 4 litre to 5 litre kó fi boil ẹ̀. Yes, within kó tó di pé ìyẹn ṣá, wàá ti rí tremendous success lára rẹ̀. Bákan náà, fún ìwọ tó jẹ́ pé àìsàn ìtọ̀ ṣúgà yìí ó ti affect kí ẹsẹ̀ máa ru ẹ́ gidigidi, tó jẹ́ pé toxic ara rẹ̀ ti pọ̀ jù tó yẹ. Níjọ́ wo mo sọ̀rọ̀ ewé bomubomu, ó ti pẹ́, bẹ̀ àwọn èèyàn wọ́n náà wọ́n jẹ orí ọ̀fẹ́. Ewé bomubomu wọ́ sẹ́sẹ̀ kó wọ sọ́ọ̀sì sí, kó mọ́ fi sùn, kó mọ́ fi jí, tó bá dijọ́ kejì kó tún mú mi títí wàá dẹ̀ máa lo àwọn oògùn tí mo sọ yìí o, tí wàá fi rí ìwòsàn. Bákan náà, ìwọ tó ní ọwọ́ tí ń ru ẹ́, ẹsẹ̀ ń ru ẹ́ torí àìsàn tá à ń pè ní ìtọ̀ ṣúgà yìí ó lágbára gan. Ìwọ tó bá follow lifestyle ò lè rí ìwòsàn pẹ̀lú apps yìí. Tó bá follow lifestyle pẹ̀lú àrùn ìtọ̀ ṣúgà, lifestyle àti diet, ò lè gbádùn. Tó bá fún ẹ ní apps tó follow lifestyle àti diet, ò lè gbádùn, kò ní lọ o. Mo wish pé màá sọ dí kúnlẹ̀kúnlẹ̀. So diabetes yẹn ó ti ń jẹ́ kí ọwọ́ ru ẹsẹ̀ rẹ, apart from ti bomubomu yẹn, wàá wá lọ bá mi wá ata ìjọsìn, agolo tomato kékeré, wàá bá mi wá cinnamon powder agolo tomato, wàá lọ bá mi wá ata ìjọsìn powder agolo tomato, cinnamon powder agolo tomato, atalẹ̀ funfun agolo tomato, wàá lọ bá mi wá kíní kan tá à ń pè ní fenugreek agolo mílìkì 2, wàá lọ bá mi wá flaxseed agolo mílìkì 2. Flaxseed àti fenugreek wàá ṣe bí pé ó yán díẹ̀díẹ̀, wàá wá da gbogbo, wàá lọ lọ àwọn yẹn bí powder, wàá wá mix gbogbo àti powder, wàá wá láàárọ̀ tó bá ti jí teaspoon tí ò ga gàgàrà, wàá mú omi 75cl, wàá gbé kaná, wàá da teaspoon yẹn sí, á wá bọ́ọ̀lì, jẹ́ kó bọ́ọ̀lì bí 10 minutes, wàá mú, ó ló fi ṣe tíì rẹ̀ láàárọ̀. Gbàgbé búrẹ́dì, gbàgbé tíì, gbàgbé spaghetti, gbàgbé sugar, mílìkì, cornflakes, má ṣe rẹ̀, gbàgbé ẹ̀. Ó ní wàá fi ṣe tíì rẹ̀ láàárọ̀. Tó bá wá di ní ọ̀sán, fún ìwọ tó bá wà lórí treatment ti mango yẹn, fún ní like 2 hours ó lè lò. Then wo ara rẹ náà, wo ara rẹ bó ṣe ń react, gbogbo nǹkan tẹ́ bá máa lò ẹ mọ wo ara yín bó bá ṣe dẹ̀ mọ́ fún ní distance, kẹ́ lè mọ èyí tó ń react sí èyí kó tó di pé tó lò mí. Then ọ̀sán wàá wá organics, ọbẹ̀ alálàáfíà, ó ní kó mọ jẹ jù, oúnjẹ kékeré, ẹ lọ wá ọ̀gẹ̀dẹ̀ dúdú, ẹ ò lè fi mọ ṣàmàlà, ò lè mọ fi ṣàṣàrò, ò lè fi ṣe mọ́ínmọ́ín, ò lè mọ fi ṣògì pẹ̀lú ọbẹ̀ alálàáfíà tí mo ti mention síwájú. Mo believe pé ẹ ṣe kí ni, ẹ gbọ́ àlàyé tí mo sọ. Diabetes ẹ mọ fúnra yín ní like àsìkò kó tó di pé ẹ jẹun, ẹ jẹ́ kí àwọn ṣúgà yẹn mọ jẹra wọn kó tó di pé ẹ mọ bèrè oúnjẹ, torí diabetes gbogbo kan tó bá ti jẹ ó máa di diabetes. Tó bá follow treatment yìí, wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó bá fídíò yìí pàdé. Àjẹ́bẹ̀ tó bá check lifestyle àti diet, you go nowhere. Bad cholesterol key to this gbogbo àìsàn yìí ni. Ẹ tọ́jú cholesterol yín to the core. Bad cholesterol náà ó ló máa ń fa tí oògùn àwọn hospital náà kò kí n fi ń ṣiṣẹ́. So ẹ bá àwọn doctor yín sọ̀rọ̀. So nípa pé ṣé ó lè rí cure, gbogbo àìsàn máa ní cure. Tó bá rí apps alálùbáríkà, tó bá dẹ̀ check lifestyle wèrè tó wà lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ sọ di 0. The sky is the limit. Ó máa ní ìwòsàn, but ó rí ìwòsàn nísìn, ó wá fẹ́ padà lọ sí ẹsẹ̀ àárọ̀ rẹ̀, ó lè rí ìwòsàn. Èyàn kì í rí ìwòsàn lórí diabetes, heart problem, kidney problem, ìtọ̀ ṣúgà, kó padà lọ sí ẹsẹ̀ àárọ̀ rẹ̀, ó lè rí ìwòsàn. Bẹ́ẹ̀ tó bá balance up gbogbo lifestyle àti diet wà láì 100% ìwòsàn ló máa rí. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Ẹ lè contact mi lórí 07015100651. Ìwọ tó bá get number yẹn, máa kọ number yẹn sísàlẹ̀. Bye for now.